torí mi ò mọ ohun tó ń dún. Àwùwàwù mi ò lè pariwo àyà mi ń já mi ò lè ẹ̀ síta. Mi ò lè bọ́ sílẹ̀ lórí ibùsùn torí dodo ilẹ̀ lómi gírígírí. Mo lójú mi sókè mo rí ọkùnrin kan tó funfun aláwọ̀. Ó rẹwà lọ́pọ̀lọpọ̀ ó kún fún ìmọ́lẹ̀ tó ń tàn yọ̀rọ̀yọ̀rọ̀. Ó ń wo mi títí o. Ó mi rí. Ó ń wo mi títí o. Omi gbọ́ lójú rẹ̀. Ó ń wo mi títí o. Ó mi rí. Ó ń wo mi títí o. Omi gbọ́ lójú rẹ̀. Ó ní ọmọ o, kí ló dé náà? Ọmọ o, kí ló dé gan? Ìfẹ́ àkọ́kọ́ tí ìjọ ní tìmí dàdí mo lọ́bi sí. Ẹ̀mí mímọ́ fi yí sílẹ̀ ní kòròfo ẹ̀jẹ̀ níbọ̀ lára. Ariwo lásán lẹ̀ ń pa, ìṣọ̀lẹ̀ ń tó òróró tí ń bẹ. Agbára Ọlọ́run fi yí sílẹ̀ ó dágbére ẹ̀kọ́ kígbe ni. Ẹ̀bùn tí mo fẹ́wọ̀ kan pé kọ́ máa lò mí lórúkọ mi ga. Ṣé náà ń lò bó ṣe wù wọ́n, owó lẹ fi ń wá pẹ̀lú òkìkí. Ẹ ò lè gbàdúrà mọ́ àti ìgbàwẹ̀ ìyẹn ti ìnira. Ọ̀run ń ṣọ̀fọ̀ o. Ọ̀run ń ṣọ̀fọ̀. Ṣọ̀fọ̀ o. Bí ọ̀run ṣe ń ṣọ̀fọ̀ o. Bẹ́ẹ̀ láyé ń dẹ̀ṣẹ̀. Kí ló ṣẹlẹ̀ káàkiri àgbáláyé o? Nàìjíríà lọ́tún, Nàìjíríà lósì. Òjíṣẹ́ Ọlọ́run lọ́tún, òjíṣẹ́ Ọlọ́run lósì. Bàbá mi jọ̀wọ́ gbà wá o. Ṣé bí Jésù ṣe ṣe nígbà tó wálé ayé nù? Wá o. Ẹ̀rù ikú kan ń bà wá torí pé Ìfihàn lélẹ́yìí látọ̀dọ̀ wòlíì àgbà. àjọ ẹ̀ṣẹ̀ ojoojúmọ́ kò jẹ́ ká lè túná dá. Ọkọ̀ ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ni àti kọ̀ sílẹ̀ ìyẹn ló ṣòro fún wa. Ẹ̀jẹ̀ kan ní àgbàlá ààyè ṣùgbọ́n oríṣiríṣi ẹ̀jẹ̀ ti wọlé wá. A ò lè gbàdúrà mọ́ òkú ooru ní bíbélì kíkà jẹ́ fún wa. Àwọn ẹ̀ṣẹ̀ tí a ò lè fẹnu sọ àwọn kan ló pọ̀ jù tí à ń dá. Ìwọ nìkan o, bí a ṣẹ̀ sí o, orí ìdìwọ́ o, yọ́nú sí wa. Fún wa lóore ọ̀fẹ́ tí o, ó ràn wá lọ́wọ́. Fún wa lóore ọ̀fẹ́ tí o, bàbá bàṣẹ̀gbẹ̀ lọ́kùn. Kò sírú àwọn ìwàásù báyìí nínú ìjọ wa mọ́. Ìwàásù bó ló ṣe lówó, òun ló kù táwọn èèyàn ń wà. Ọlọ́run ọba mọ̀mọ́ gbá ní. Ìgbà mo bá ń fayé yìí sílẹ̀ máa jẹ́ kábàámọ̀ pé mo wáyé. Ìgbà mo bá ń déwájú ìtẹ́ lókè lẹ́yìn lánàá. Ìgbà mo bá ń fayé yìí sílẹ̀ máa jẹ́ kábàámọ̀ pé mo wáyé. Ìgbà mo bá ń déwájú ìtẹ́ lókè lẹ́yìn lánàá. Ikú Jésù lórí mi. Bàbá jẹ́mi ó ràánú gbà o. Ìyè rẹ̀ lórí mi. Bó ṣe wúwú káwọn èèyàn pọ̀ tó lórí ilẹ̀ ayé jẹ́ ràánú gbà. Sílẹ̀ máa jẹ́ kábàámọ̀. Bàbá mọ̀ jẹ́ kábàámọ̀ kú òun wájú mi oníṣẹ́ ẹ̀ṣẹ̀ mọ́mọ́ jọ́ jẹ́ tèmi. Ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá o. Ṣọ́wọ́nyá lẹ́tò láti Dayọ̀ Agbọ́lá rédíò TV. Tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ ń wọlé ni a tún ti dé. Bímbọ́ Fágbádégún Akínyẹdé mo rí yín o, ẹ kú àbọ̀. Mo jí lówùrọ̀ mo ń lóríṣiríṣi ohun. Ẹ̀rù ń bà mí o torí
Akíntọ́lá mọ̀rẹ́yìn náà ẹ kú àbọ̀. orí dodo ilẹ̀ lómi gírígírí mo lójú mi sọ. wòlíì àgbàlélẹ̀ yìí nínú ìfihàn Dayọ̀ Agbọ́lá rédíò TV lẹ́wà o ńbẹ̀lẹ́ ti ń gbọ́ wa tá a ti ń dún tó ti ń ṣàpárá poríporí pàpàpà. ó ń wo mi títí o omi bọ́ lójú rẹ̀ ó ń wo mi títí o ó ń wo mi títí o omi bọ́ lójú rẹ̀. ó ní ọmọ o kí ló dé náà ọmọ o kí ló dé gan ìfẹ́ àkọ́kọ́ tí ìjọ ní tìbí dàdí mo lọ́bi sí ẹ̀mí mímọ́ bí yí sílẹ̀ ní kòròfo ẹ̀jẹ̀ nípọ̀ lára ariwo lásán lẹ̀ ń pa. Fọlárìn ọjọ́ wà mo rí yín o ẹ kú àbọ̀. ó dágbére ẹ̀kọ́ kígbe ní orí ètò ṣẹ́wọ́nyá la wà láti Dayọ̀ Agbọ́lá rédíò TV lórúkọ mi ga lónìí ọjọ́ Thursday ọjọ́ kọkàndínlógún wá pẹ̀lú òkè oṣù kẹsàn-án ọdún 2019. ìràbọ̀ àti ìgbàwẹ̀ ìyẹn tá ń fẹ́ gbàwẹ̀ mọ́ nobody man. ọ̀run jọ̀bọ̀ o bí ọ̀run ṣe ń jọ̀bọ̀ o bẹ́ẹ̀ láyé gbẹ̀jẹ̀ lọ o ó mà ṣe o. ọ̀run ṣọ̀fọ̀ ayé ń bàjẹ́ lọ kọ́lọ́hún ó bá wa túnlé ayé ṣe ìwọ lánàá ìwọ lónìí bí ẹkún apọkọjẹ jọ̀wọ́ dá orílẹ̀-èdè Nàìjíríà kọ́lọ́hún ọgbà o bẹ́ẹ̀ wá dáríjì bọ́lọ́hún bá ṣe ń gba gbogbo àgbáyé tó kù kó mọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà ní special way. àmọ̀ pé tabakú ìparun ni iná ń kú nínú ìjọ ẹ̀jẹ̀ ojoojúmọ́. nígbà táwọn akọ̀ǹdẹ́wọ̀ ẹ̀ṣẹ̀ ni àwọn èbó ìyẹn ló ṣòro fún wa. Samuelson ní àgbàlá ayé ṣùgbọ́n oríṣiríṣi ẹ̀jẹ̀ táwọn wá bá wa lórílẹ̀-èdè Nàìjíríà àdúrà mọ́ òkú ooru ní bíbélì. wọ́n dá lé iṣẹ́ lẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tí a ò lè wọ́n dá lé ìwòsàn lẹ̀ pọ̀jù tí à ń dá ìwọ oríṣiríṣi ohun náà ṣe tán fi fa àwọn èèyàn wa wọnú ètò kìrìsìtẹ́nì ìdìwọ́ ní ìsìn fún wa lóore. ọwọ́ àwọn ọmọ ìjọ làwọn olùṣọ́ àgùntàn ti wá ń gbà báyìí ọ̀fẹ́ sí o. Olúwa ọba fún wa lórí ọ̀fẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ká lè mọ èyí tó yẹ ká ṣe ẹ ti mọ̀ pé èmi ń lọ sírú àwọn ọ̀rọ̀ báwọn tó bá ti ń kan politics àbọ̀ǹkọ̀rọ̀ religion ń kẹnu bọ́ ṣùgbọ́n àwọn ohun tí à ń rí lẹ́nujọ́ mẹ́ta yìí ó fàpérò tòrán ní tèmi bá jẹ tí ọ̀bá yó ìgbẹ́ lójú ó tì ohun tó bá yẹ ká sọ nípa orílẹ̀-èdè Nàìjíríà tá a sọ tá a gbẹ́nu dákẹ́ á jìyà rẹ̀ Olúwa ọba má jẹ́ kábàámọ̀ pé mo wáyé o jẹ́ ń ráàánú gbà kábíyèsí lórí mi kò ní já sóko. mo bá fàyè yìí sílẹ̀ má jẹ́ kábàámọ̀. ìgbàlájọ bí Olúwafẹ́mi Adéyẹmí mo mọ̀ rí yín o ẹ kú àbọ̀ bàbá jẹ́ ń ráàánú gbà kí n mọ́ fàyè mi bọ̀rún jẹ́. mo ṣe jàre ẹkú orin jàre ìjọba máa yí kíbọ̀dì lọ́nà jẹ́ máa sùn tọ́nù ó ọ̀rẹ́ mi wòlíì àgbà ló ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ gbọ́ mi dáadáa lórí má jọ àwọn tó sọ pé bóyá Jésù ò ní dé mọ́ ẹ̀sìn jẹ́jọ́ yí kíbọ̀dì lọ́nà tí ó kàn ní. wọ́n sọ pé bóyá Jésù ò ní dé mọ́ ẹ̀sìn Jésù ọ̀bàdé ṣé kò wà dé ni àwọn olùkọ́ máa pariwo ilé ló lọ tààrà ìyá lọlé o ìyá tó wà nùnà tí ìyàlóbí bá jí báyìí á lu ayé àwọn olókùn bàjẹ́ torí pé nùnà nìyá wa ó gbọ́ mi dáadáa akọ́pẹ̀pẹ̀ ìlọ̀rọ̀ àgbélébù lójú àwọn tí ń ṣègbè jọ ọ̀rẹ́ mi jọ gbìyànjú kó tiẹ̀ ronú kíwàdà ìjọ tó bá kú oore táwọn èèyàn máa ṣẹ́ ni pé wọ́n á sìn ẹ̀ débi ìtẹ́ kò sẹ́ni tó máa tẹ̀lé ẹ̀ kọ̀ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ní ìsìn ó sì rí àánú gbà àmín. kọ̀ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ní ìsìn ó sì rí àánú gbà àmín.
ọ̀nà ọ̀tọ̀ la tún gbà wọlé eléyìí ẹ ti máa gbọ́ ìlú Ìgbò lábẹ́nú ó yàtọ̀ ẹ dàmọ̀ ni Aṣíwájú Wálé Aróbíẹ̀kẹ́ ọkọ Yèyélúwà ọkọ Linda mo mọ̀ rí yín o ẹ kú àbọ̀ sórí ètò ṣọwọ́ ń yáyàn lélẹ́yìí láti Dayọ̀ Agboola rédíò TV bẹ́ẹ̀ bá ṣe ń wọlé àní ohun tá a sọ̀rọ̀ lé lórí ni pé ẹ má jí afayé bọ̀rún jẹ́ o ẹ má jí afayé wa bọ̀rún jẹ́ owó ló ṣeé ṣe lé ayé ìwà mímọ́ ló ṣeé ṣọ̀run owó ló ṣèṣe lé ayé ìwà mímọ́ ló ṣeé ṣọ̀run bẹ́ẹ̀ bá ṣe lówó lé ayé ẹ fi hùwà rẹ̀ bẹ́ẹ̀ lówó náà ẹ fi hùwà rẹ̀ bẹ́ẹ̀ bá jẹ́ wòlíì ẹ hùwà rẹ̀ bẹ́ẹ̀ jẹ́ àfáà ẹ hùwà rẹ̀ bẹ́ẹ̀ jẹ́ pásítọ̀ ẹ hùwà rẹ̀. lọ́wọ́ ńlẹ̀ ṣọwọ́ ńyá náà ló ń lọ bẹ́ẹ̀ òní ọjọ́ Thursday ọjọ́ 19 oṣù kẹsàn-án ọdún 2019 mo ní ẹ mọ̀ bá a fọkàn bá lọ. ńgbà Jésù sọ̀rọ̀ ńgbà ń. ó ní ọ̀pọ̀lọpọ̀ nù yín tẹ́ ẹ bá débodè ọ̀run tẹ́ ẹ fẹ́ wọlé wọ́n wá sọ fún yín pé ẹ kú òun wájú mi ẹ̀yin ó ṣẹ̀ṣẹ̀ wọ́n ò níwájú mi get out of me get out of my front ó ṣẹ̀ṣẹ̀ ẹ wá sọ fún pé bàbá Olúwa wa èmi wà láàyè mi wá ṣe à ń jí òkú lórúkọ rẹ̀ à ń wo àwọn èèyàn sàn lórúkọ rẹ̀ à ń wàásù fáwọn èèyàn kan lè wọ ìjọba ọ̀run o kí wàá la ṣe tó o ní àpò níwájú rẹ̀ yóò wá dá wọn lóhùn pé ńgbà tẹ́bi ń pa mí ẹ mọ̀ fún lóúnjẹ. ńgbà tó tutù mú mi ẹ̀ dáṣọ bò mí ńgbà tí ìrìlé dúró sí ẹ̀ mọ̀ fún mi lè ńgbà tó fún gbẹ mí ẹ̀ fún mi lómi mu wọ́n ní wọ́n wá béèrè lọ́wọ́ rẹ̀ pé aka eléṣeṣe mi yóò ṣe á jẹ́ bó o láṣẹ ríwo Olúwa wa tẹ́bí ó mọ pọ́tà ní fún ọ lóúnjẹ. bó o láṣẹ tó tutù mú ọ tá à ní daṣọ bò ọ tá à ní fún ọ láṣọ bóra bó o láṣẹ rí pò nílé tá à ní fi ọwọ́ sínú ilé ọwọ́ dá wọn lóhùn wípé tẹ́ ẹ bá ti lè ṣe é fún kan nínú àwọn wọ̀nyí àwọn wo ni alábàágbé rẹ àwọn wo ni ará abiṣẹ́ rẹ àwọn wo ni ará ṣọ́ọ̀ṣì rẹ àwọn wo ni ará àdúgbò rẹ àwọn nǹkan láyé fún kan lára àwọn ìwọ̀n yìí ẹ ti ṣe fóun yẹ́sìkẹ́. bàbá wa grandpa Samidélé Àjàyí bàbá ẹnjìníà tó mòye mo kí yín o àwọn bàbá tí a nù grandpa dà grandpa bàbá ni bàbá wa bàbá ẹni dàgbàyà bàbá wa Samidélé Àjàyí ẹ pẹ̀lẹ́ sáà orin Ìgbò lẹ́ ń gbọ́ yìí
mo dúpẹ́ pé mo jẹ́ ti Jésù ó nìtúmọ̀ ẹ̀ ẹ̀yin náà gbọ́ Ìgbò mo sọ fún yín pé gbogbo èdè lèmi gbọ́ ọ̀pọ̀ ọ̀dọ́ yìí mú ọkọ̀ rẹ̀ mọ̀kọ́rọ́ èkó ló gbẹ́jẹ́ èkó ló gbọ̀ǹkà àtọ̀ṣẹ́ pé màá pa mí yẹ́yẹ́ yóò gbọ́ Ìgbò òun ò ní sọ̀túnmọ̀ yóò fún yín ẹja yan Ọlọ́run náà ń bọ̀. mo ní tó bá ṣe pé ẹsẹ̀ ń wọlé ni o Dayọ̀ Agboola rédíò TV náà lẹ́wà bàbá ló ń ta digital studio láti beam live to the world Baltimore làwọn fi kalẹ̀ sí o nípínlẹ̀ kan tó ń pè ní Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà tẹ́ ẹ̀ bá ti download radio application wa ẹ jọ̀ọ́ ẹ lọ tààràtàrà ẹ lọ sórí Google Play Store ẹ lọ download ẹ Dayọ̀ Agboola rédíò ní ẹ download ẹ kò sí advert lórí ẹ máa enjoyment ẹ lọ ní throughout pàdé wa lórí àwọn pages yìí lórí Facebook o Mr. Dayọ̀ Agboola ó dé ní Dayọ̀ Agbomide Diamond ọmọdé méjì Dayọ̀ Agboola rédíò TV ọdún mẹ́ta bàbá ló ń ta ìnú lọ́sọ̀dì kẹrin tó bá jórí YouTube ńkọ́ o ẹ̀yẹn tẹ́ẹ̀pù Dayọ̀ Agboola ẹ̀ bá wa pàdé ńbẹ̀ gbogbo tá a ti ṣe àti àwọn òde tá a ń lọ gbogbo ẹ̀ lè máa bá ń bẹ̀ ẹ̀yẹn tẹ́ẹ̀pù Dayọ̀ Agboola yóò kó gbogbo ẹ̀ jáde lórí Instagram ńkọ́ wà yóò lọ sí ló ń ta bàbá tàbí kẹ́ ẹ lọ sí Samis Agboola tàbí kẹ́ ẹ lọ sí Dayọ̀ Agbo 2017 bẹ́ẹ̀ ṣe máa get wá ń bẹ̀ nìyẹn. orin tẹ́ ń gbọ́ yẹn Igbo praise medley la pé wọ́n jẹ ogun ẹ̀pọ̀ orin Igbo wọ́n jẹ́ mọ́ra wọn mọ́ èbó bàbá tí a Sammy Délé Àjàyí wọ́n ní Dayọ̀ you are doing great please keep it up you will definitely fulfill your destiny in Jesus name amen Evangelist Délé Àjàyí stay blessed yóò bá ń dá fún yín bàbá mo lọ́jọ́ yóò dalẹ̀ ẹ ò ní dàgbà àyà àwọn bàbá tiwa tó fi ṣẹ́lẹ̀ wá lọ́wọ́ nù àwọn bàbá wa ẹnjìníà tó fi ṣẹ́lẹ̀ wá lọ́wọ́ kọ́lọ̀ ń lọ rẹ̀ mí yín bàbá àtúnríra tá gbẹ̀yìn gan wá sórí ètò tẹ́wàá bá wa là wọ́n ọ̀dọ́ wa lóye bó ṣe lọ ẹ jẹ́ gbóni eléyìí Jésù dùn ní pásítọ̀ Adéẹ̀sán àwọn náà kọ́ wọ́n ní Jésù dùn ní ẹ̀ ń bá ní Jésù ó ti lóhun gbogbo Ọládé Adéjùmọ̀ mo rẹ́yìn náà bẹ́ẹ̀ ṣe wọlé o ẹ kú àbọ̀ sórí ètò wọ́n ní bàbá ṣọwọ́ ń yá ìyá ṣọwọ́ ń yá ìyá àyọkà ẹ kú àbọ̀ sórí ètò mo rí yín o ọ̀rẹ́ mi ọkùnrin Délé Thomas 2 alóyin lóhùn number 1 ti Houston Texas ẹ kú àbọ̀ sórí ètò Chief Executive Officer àwọn náà ní life saver healthcare Chief Executive Officer God reigns àbí God beat musical kìíní kan Chief Executive Officer Délé Thomas African Radio Chief Executive Officer Délé Thomas ọlọ́kọ̀ ọ̀lẹ̀ mo kí yín o ẹ kú àbọ̀ sórí ètò ṣọwọ́ ń yára eléyìí Dayọ̀ Agboola rédíò TV lẹ́wà láti Baltimore láti transmit nílẹ̀ agodo wa tàpé ní baba ló ń ta digital studio ẹ ṣe ń wọlé òun ẹ mọ enjoyment ẹ orin eléyìí Jésù dùn níní pásọ Adéẹ̀sán ẹ ló ní Jésù kó jó kó yọ̀. ní Jésù máa kó ìyá mo sọ èmi ní Jésù mo dúpẹ́ mo yọ̀ àìní Jésù máa
ní Jésù kó dúpẹ́ kó yọ̀ ẹni tí ò ní Jésù ó mọ̀ kú yà ó kú yà ó pìtì ẹ̀ yẹ́sìkẹ́ pé jẹ́ nìyẹn Jésù dùn ní. Jésù ló ń dání láre. láìpẹ́ láì jìnnà Ló ń torí ẹni. a ó wọ yàrá àkéde wa lọ. Jésù ló ń táyé ẹni. láìpẹ́ láì jìnnà Jésù a wọ yàrá àkéde. onílẹ̀ kan bàbá wa ẹnjìnìà Sammy Délé Àjàyí wọ́n wọlé. láìpẹ́ náà ni Délé Thomas ló tún wọlé ẹ̀rí pé mo láwọn Délé lọ́wọ́ lóríṣiríṣi. èèyàn gidi làwọn Délé. yẹ́sìkẹ́ bóyá jẹ́nu. ọkọ àwọn ògo olùgbèjà ọmọ òrukàn. Ẹni ní Jésù kó dúpẹ́ kó yọ̀. Àìní Jésù máa kó ìyà o. Ẹni ní Jésù kó dúpẹ́ kó yọ̀. ẹni tó bá ní Jésù kó dúpẹ́ kó yọ̀. ìwọ tó ò tí ì ní Jésù tètè wá rè gba Jésù o torí pé tó bá ní Jésù yíya ní wàláìtàláì. Àkọ́dá àṣẹ̀dá ayé ní Jésù wa, ẹni tó ti wá ìyà ayé tó wá. mo ní tẹ́ bá bá wa dá sí ètò nọ́mbà tẹ́ lè pè wọlé rèé lójú ìwòran yín 443-410-247 bóyá ẹlẹ́ni tẹ́ ẹ fẹ́ kí ni o ẹ pè wá bóyá olóhùn tẹ́ ẹ fẹ́ báwọn èèyàn sọ ni ẹ pè wá. àbọ̀ lọ́rẹ́ adùn mo rẹ́yìn náà o ẹ kú àbọ̀. I can see you, I can see you. ẹ jẹ́ ń sáré wọ yàrá kéde wa ní kánmọ́nkíá ń bọ̀ náà ń èdè. Jésù dùn ní o. Jésù dùn ní o. Jésù mi dùn ní o. Ọ̀rẹ́ ẹlẹ́ṣẹ̀ dùn ní o. Jésù mi máa dùn ní o. Akiri sọ̀rẹ́ dùn ní o. Jésù mi máa dùn ní o. Jésù mi dùn ní o. Jésù dùn ní o. Jésù dùn ní ó dùn ní ẹ bá ní Jésù kójó kóyọ̀ ẹ tí ò ní Jésù ó kú yà. Yàrá kéde dà yàrá kéde dà. Ọ̀rẹ́ wa tọ̀ wò. ẹ ṣe pásítọ̀ à ń bọ̀ 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 à ń bọ̀. ètò Sówónyá tó ti dóde ẹ̀ má tẹ ọ́ kó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́ Sówónyá. ètò Sówónyá ti dòde o Sówónyá ti dòde o ẹ wá nǹkan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ Sówónyá ti dé torí tòní àtúndùn ó dàgbọ́ngbọ́n akọ́sí Sówónyá ti dé. bẹ́ẹ̀ ni o ẹ kú lé làákàrà lé ẹ̀rì wá ní tèrò ọ̀nà ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí Sówónyá yóò máa bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ níkànnì yìí Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà méje alẹ́ ni ní Nàìjíríà agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom béèyàn bá mí ìsètò Sówónyá lọ́jọ́ kan bí ẹni fi ìgùn ọ̀sán ògiri gbígbẹ ni Sówónyá pẹ̀lú Samis Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. ẹ wá nǹkan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ Sówónyá ti dé torí tòní àtúndùn ó dàgbọ́ngbọ́n akọ́sí Sówónyá ti dé. There is a company in America, everybody call it Pleasant Services. You better call them for your plane planning. The Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services, They are wonderful. ká má tiẹ̀ wá sọ tadarí ètò alága ìdúró tàbí alága ìjókòó. ẹ ti lọ wà pàjù. pabambari ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ fẹ́ tẹ́ ò ní rí. ní the Pleasant Services. wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí +14436534434 tàbí +14437608578. The Pleasant Services. Oh my God, orí
torí ẹ wà níbẹ̀. Call them for your payment planning. ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. My gift will pay for me. ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. orin lẹ̀bùn mi, eléré ni mí, adẹ́rìn kò sónú mo jẹ́, mo lè fi dùrù dára torí ẹ̀bùn mi ni, ẹ̀bùn mi máa lànà fún mi. ẹ̀bùn mi my gift a fantastic program àgbọ́túngbọ́ ètò bá bá ètò alárinrin ibi tẹ́ ó ti máa ṣalábàápàdé oríṣiríṣi ẹ̀dá tó lẹ́bùn tó ń lo ẹ̀bùn nínú ayé ní gbogbo ọjọ́ ajé monday àti ọjọ́ ẹtì friday ní Dayo Agboola radio tv time 5 p.m. upcoming artists can also come on the program to show their gift. àǹfààní lálẹ́lẹ́ yìí fún gbogbo àṣẹ̀ṣẹ̀ dìde ẹlẹ́bùn tó fẹ́ kí gbogbo ayé rí ẹ̀bùn òun ní Dayo Agboola radio tv agogo 5 ìrọ̀lẹ́ ni yóò máa wáyé ní gbogbo ọjọ́ monday àtọjọ́ friday. ọ̀pọ̀ ló lẹ́bùn tó jẹ́ wípé wọ́n fi ń fọṣọ pọnmi gbálẹ̀ dáná nínú ilé ìdáná kó má bàa wá rí bẹ́ẹ̀. ìwọ upcoming tó ń gbọ́ mi yọjú sí wọn lórí ètò ẹ̀bùn mi my gift ó wà interesting domi alágbàbọ̀rọ̀ gidi yungbayungba ẹ gbà bẹ́ẹ̀. ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. gbogbo yín pátá ẹ kú ìyànjú 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 adéyànjú wà ládé àmì ọlọ́run adéyànjú wà ládé o. ọlọ́run adéyànjú wà ládé o. adéyànjú wà ládé o. bẹ́nìyàn bá jí ní kùtùkùtù òwúrọ̀ fẹ́ rí mọ́njò àì tó gba bí iṣẹ́ òòjọ́ rẹ̀ lọ irú wọn là á kí pọ́kú ìyànjú nítorí ọwọ́ alápọn la ó mú sanra. òtítọ́ ni wípé kìràkìtà ò dọ́là ká ṣiṣẹ́ bí ẹrú ò dá nǹkan kan ọlọ́run ọba ni kó déyànjú wa ládé ní gbogbo ọjọ́ àlàmísì thursday ní agogo 4 ìrọ̀lẹ́ 4 p.m. ní kẹ́ ẹ máa pàdé ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìbíyẹmí ọmọ òró wọlé AIJ lórí ètò yín ètò wa ẹ kú ìyànjú ètò tí gbogbo ayé ń gbóríyìn fún lórí Dayo Agboola rédíò tv lágogo 4 ìrọ̀lẹ́ ọjọ́ thursday tọ̀sẹ̀ yìí ẹ ò gbọ́dọ̀ miss ẹ̀. ọlọ́run adéyànjú wà ládé o. adéyànjú wà ládé o. Dayo Agboola ní bàbá o ní bàbá o ní bàbá o rédíò tv gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Dayo Agboola ní bàbá o ní bàbá o ní bàbá o rédíò tv gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. wọ́n ń gbọ́ lẹ́bíríwìyà o bẹ́ẹ̀ ni mo sọ kò sírú ẹni lẹ̀ yìí o. Dayo Agboola ló ta rédíò tv kò sẹ́gbẹ́ ẹni lẹ̀ yìí o. Dayo Agboola rédíò tv ní Baltimore Maryland Dayo Agboola rédíò tv Dayo Agboola gbogbo ayé ló ń gbọ́. For sound and quality production Babalonta Studio is the best. For sound and quality production Babalonta Studio is the best. Oh, Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is few. Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on Agboola Adedayo 68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí ẹtún jẹ́ ń sáǹpù ọmọ eléré ọ̀dẹ ètò ayọ́ka lẹ́tọ̀ ètò tó kàn ní lọ́gbọ́n kàn ní lẹ́kọ̀ọ́ fún ní lóye pẹ̀lú èdè abínibí bàbá wa gbọ́ngbọ́n kan sì yóò ládùn nínú tó bá ti da agogo 5 rọ̀lẹ́ nílùú Amẹ́ríkà tó bá jẹ́ Nàìjíríà ńkọ́ agogo 11 lẹ́ni lọ́dọ̀ títí wa 10 lẹ́ni nílùú United Kingdom
ní gbogbo ọjọ́ àlàmísì tọ́sídẹ̀ẹ́ ẹ jẹ́ ká jọ mọ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV níbẹ̀ lẹ́ ò ti máa jẹ̀gbáládùn ètò ìjàpá bùkélé ọmọ ẹ̀ ń tẹ́wọ́ o ìjàpá bá ń fọmọ rẹ̀ lésì ó lémi àmọ́ bùyàn ní nǹkan wà máa pè mí láhùn Ọláìdé ọ̀rọ̀ pọ̀ o ọmọ wọn nílùú gbọ̀ngàn olúfì ó kárí tó ṣe bí ọmọ ahun ẹ̀yin àyànfẹ́ mo lẹ́ ògbérin àbẹ́ ògbérin orin ẹ̀ lírí bá dà ń lọ́mọ rẹ̀ gbé ẹ mọ̀ wípé Ọláìdédé ọ̀rọ̀ pọ̀ mọ̀mọ́ rẹ o àyọkàrè 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 Ọláìdédé òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí Dayọ̀ Agboola rédíò TV lẹ́yìn tí màmá jẹ̀gbáládùn ètò. Sanyaleto ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Sanyaleto ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Every Monday ti Friday látọjọ́ Ajé dọjọ́ Jímọ̀ ni o. Sanyaleto ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Sanyayi o ètò tó lóyin ládùn wà lólówó ọjà kájébù gbàjẹ́ olówó ọjà tàbó nkóhun ẹ pè Dayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀ +144-376-08578. Sanyaleto ètò tá a fẹ́ gbọ́ o Dayọ̀ Agboola rédíò TV. Sanyayi o ètò tó lóyin ládùn olówó ọjà kájébù gbàjẹ́. ẹ wò ó Sówónyá lẹ́tò ètò tí gbogbo ayé ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ Sówónyá lẹ́tò ètò tó ń dàgbòrò rú àwa làgbà adìyẹ funfun làgbà adìyẹ àwa làgbà màmá wípé kò sẹ́yẹ tí ó dorí kodò bí àdán láyé àfi tẹ́jọ́ wa tẹnu ẹ̀ jáde torí pé àgbàlẹ́tù ọmọdé làwọ̀ ìjàkadì kọ́ àjùra wa lọ. ẹ wò ó Sówónyá lẹ́tò tó ń lọ tó ń di pé káàkiri ni ó máa ń shut down Facebook ní dáwà ti bẹ̀rẹ̀ ó máa ń shut down YouTube ni ó dẹ̀ máa ń shut down Instagram ni ẹ mọ ẹ̀yin náà bá ti wọlé sórí ẹ̀ ẹ̀yin náà lọ wọlé ẹ wá jẹ́ alábàápín ẹ̀ mo ní kẹ́ wá polówó ọjà yín ẹ wá polówó iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ jẹ́ ká yóò mọ nǹkan tẹ̀ ń ṣe ẹ jẹ́ a mọ̀ gbọ́ àwọn èèyàn kan wọlé ńgbà tá à ń ṣe kéde lẹ́ẹ̀kan P-Man Ọ̀yọ́ State Chapter mo rí yín o ẹ ṣeun àdúpẹ́ lọ́wọ́ thank God àdúpẹ́ tí ẹ wọlé God bless you for real yes Ọpẹ́yẹmí Adétílóyè ìyá proprietress mo rí yín o ẹ kú àbọ̀ Fọláhàn Bánjí mo rẹ́yìn náà bó o ní ṣé àlàáfíà lẹ́wà àbí Fadéhàn mọ̀ ni Bánjí Fadéhàn mo rí yín o ẹ kú àbọ̀ bó o ní ṣé everything ń lọ dáadáa ẹ kú àbọ̀ sórí ètò Sówónyá lẹ́tò tó ń lọ náà o ẹ wò ó wà ní bí Nàìjíríà ṣe ń lọ bí ogun ẹ ṣe ń lọ yẹn kárọ̀ra máa yí mọ́ ká máa dùn sí àwọn Lígàdú sisters ń jẹ́ rántí wọn ọ̀pọ̀ èèyàn ni wọ́n ní rántí wọn ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ṣì rántí wọn wọ́n sì wà o wọ́n dẹ̀ sì ti ń kọ́ ni ṣùgbọ́n lára àwọn oníṣẹ́ tí kọ́ tẹ́lẹ̀ náà láyé jù síta kẹ́ẹ̀rí bó ṣe lọ ẹ rọra ayé gbẹ̀gẹ́. ẹ rọra rọra ayé gbẹgẹ́ yẹ́sìkẹ́ Nàìjíríà ti ẹ̀gbẹ́gẹ́ gan. kidnapper lónìí amúrọ̀bà lọ́la demonstration lọ́túnla xenophobia lọ́jọ́ mẹ́rin òní pólíìsì lẹ́jọ́ ọ̀rọ̀ báyìí SARS níjọba báyìí Nàìjíríà gbẹgẹ́. wọ́n lówó ló lè táyé ṣe
lẹ́yìn owó náà ni tó máa wà kẹta sókọ wa ní owó nkókó Dáyọ̀ Agboola owó ní kókó ẹyin ẹ́. Ìfẹ́ ọ̀rọ̀ ọjọ́ mi nù ẹnìkan náà pàdé ìfẹ́ lọ́nà dùgbẹ̀ tán àrẹ́sìtì ẹ̀ ẹgbọ́n ṣe lóòótọ́ ni mo wá níṣẹ́fẹ́ ọkùnrin ni àbífẹ́ obìnrin kọ́mọ̀ yìí pé ìfẹ́ olúwa ọmọ ọlọ́mọ náà rè àrẹ́sìtì àbífẹ́ lọ́ọ̀fù náà lọ àrẹ́sìtì ọ̀rọ̀ ọjọ́ mi nù à ń bọ̀ lórí ẹ̀. ọdún sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ayé gbẹgẹ́ kọ́dà bàbá wa ọba tòkùndé gan sọ bẹ́ẹ̀ ó ní ayé gbẹgẹ́ ńgbọ̀ ya wọ́n ṣayé wọ́n ṣe jáyé sí mi ayé gbẹgẹ́ ìsìngbẹ́gẹ́yìn Ryan Sheriff mo rí yín o ẹ kú àbọ̀ yìí. ẹ̀yin tẹ́ wà lórí Dayọ̀ Agbomide Dayọ̀ mọ̀dẹ́mọ̀ bínú n ò rórúkọ yín kọ́ jáde o àmọ́ nǹkan tó ń ṣe mọ́nítọ̀ wa yìí àwọn tó kọ̀mẹ́ǹtì lórí ẹnìkan la rórúkọ wọn ẹ mọ̀mọ̀ bínú o tí n bá pè yín ẹ mọ̀ bínú. a ní bí ìṣẹ́jú márùn-ún sí lórí ètò tábí wá ráńdì ẹ̀ ọ̀pù táwa kálẹ̀ wọ́n ní kí inú ọ̀pọ̀ ṣókí lọ́bẹ̀ oge irọ́ ni tówó bá wà ọbẹ̀ oge ọ̀pọ̀ yọ́pọ̀ yẹ́sẹ̀sẹ̀sẹ̀sẹ̀sẹ̀sẹ̀sẹ̀. à ń kọrin rúwa ni rúru fún mi rárá kájó à ń kọrin fún rúwa ni. tó bá di bóyá lọ́la àbíjọ́ Monday á gbé ọ̀rọ̀ yìí wá ẹ bá wa dá sí ẹgbọ́n ṣé ìfẹ́ ṣì wà nílé ayé yìí. ẹyin mo fẹ́ ọmọ lákìrẹ ṣé kì í ṣe torí nǹkan kan ń bọ̀ ń èdè. ọmọ kẹ́sìró kékeré ọyá gbórí wọlé lẹ́yìn eléyìí á rè close ọmọ kẹ́sìró kékeré little kẹ́sì ó dà. Skibo, robo skibo, yeba, baba fa siga, àwa ma fa koli, bọ́lá boat cruise, àwa wa bá koli, pẹ̀lú àwọn tí àwẹ̀ lọ́ba náà mú. nínú kẹ́sì eléyìí kẹ́sì ló kékeré. òyìnbó àwọn máa gbé yóyò, tọ́ba láìsí cream àwa máa. ìbílẹ̀ ló pọ́nrẹ́ eléyìí ìbílẹ̀ tiwantiwa. ọmọ jolly popo ẹ̀yin ń lo ṣíbí àwa ń tọwọ́ bọ̀ àtúkọ̀ mẹ́lẹ̀ wá pẹ̀lú fanagan àwa mú fún wọn láì jẹ́gbọ́n sọ kọ́bọ̀ ó ní wíwí tí àti aláwa mọ̀. ó yá kẹ́sì jẹ́ kí múlẹ̀ pádì mi mú ẹ jọ fi mí lẹ̀ let me give it to them ṣàánú mi jọ ọmọ jẹ́ fi sílẹ̀. na only you are kankan kilo de wọ́n ti kó sí suit for you wear ankara kan kilo de na only you are kankan kilo de wọ́n ti kó sí suit for you wear ankara kan for you wear ankara. kilo e bọ́njẹ̀ rẹ̀ sí bọ́njẹ̀ sí kì í èmi ọjọ́ yan bọ́ọ̀mù kòkì bọ́ọ̀mù fanta èmi ọ̀rẹ́ mu bọ́njẹ̀ rẹ̀ sí bọ́njẹ̀ sí kì í èmi ọjọ́ yan bọ́ọ̀mù kòkì bọ́ọ̀mù fanta èmi ọ̀rẹ́ mu ìbílẹ̀ lọ́wọ́ ilé tí kò bílẹ̀ ìbílẹ̀ lọ́wọ́ ilé tí kò bílẹ̀ lọ́wọ́ ilé tí kò bílẹ̀ ìbílẹ̀ lọ́wọ́ ilé tí kò bílẹ̀ lọ́wọ́ ilé tí kò bílẹ̀ ìbílẹ̀ lọ́wọ́ ilé tí kò bílẹ̀ lọ́wọ́ ilé tí kò bílẹ̀ ìbílẹ̀ lọ́wọ́ ilé dàgé from the get. ó ń jó torí pé wíkẹ̀ndì ti dé. ọ̀la báyìí Friday nìyẹn thank God it's Friday. a máa bọ́ọ̀bù lọ ní yéé ṣàdàbà. àwa aróde yọ̀ abólóde fẹ́ lójú. Oya make we show rẹ̀ kọ́dún ìbò tán o. Oya make we ginger. Oya make we scatter body. Àwọn mami ní sálẹ̀ ìkọ́. Ó ṣe dem dada body. Ọ̀fun ẹlẹ́bà ó wá síbí. Nǹkan tó yẹ kó fọwọ́ bọ̀.
ẹ bá mi wá àti sírí kájọ lọ ṣàkìtì bọ́bọ̀ bọ́bọ̀ kí ló dé náà ó lè yí wá. wọ́n fún ọ lẹ́bà olè ń wá síbí wọ́n ti kà ń fà á àwọn èèyàn lẹ́ẹ̀kì ṣekúṣe dànù wọ́n fún ọ lẹ́bà ìkan tó yẹ kó rámú kiri tó yẹ bí wọ́n pa àpá tó horú yé tó rà máyì tó tún kó mọ́lẹ̀ tó tún àyè lè balẹ̀bà sẹ́ńdẹ̀rẹ̀ àìní sọmílẹ̀ pọ̀ ìrẹ́nà ẹ̀yọ́nà àkàsí yìí ìrẹ́nà ẹ̀yọ́nà ẹ̀mọ́jẹ̀ yìí ní ọyọ orí yín o àkàsí yìí nípa ilé ìtawà yìí náà ká máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìwà tẹ́jọ́ ìwà lónìí thank you very very plenty adúpẹ́ lọ́wọ́ yín ẹ wo ojú tẹ́ fi wò wá yẹn òní pọ̀ o etí tẹ́ fi gbọ́ wa òní di àwa lámọ̀ wà ọ̀ ẹ̀yin lámọ̀ bá ẹ wò ó láago mẹ́rin òní ètò yín ètò wa nì ẹ kú ìyànjú pẹ̀lú aig àríyọ̀ ìbíyẹmí johnson ètò yẹn láago mẹ́rin òní ẹjá pàdé olóòtú ètò lórí rédíò tẹlifíṣàn wa náà ni o bẹ́ẹ̀ bá yẹ ń gbọ́ lórí rédíò yẹn máa wò lórí tẹlifíṣàn yìí yẹ́sìkẹ́ láago mẹ́rin tó wá dago márùn-ún wà yìí o ètò àyọkà pẹ̀lú ọ̀lẹ́dí ọ̀rọ̀ pọ̀ ẹ gbọ́dọ̀ mísì yẹn náà adéjọkẹ́ ṣọlẹ́sì mórí yín o ẹ kú àbọ̀ yéé. jẹ̀rẹ̀sì bọ́njẹ̀sì kì í èmi ọ̀jẹ̀ yan bọ́ọ̀mù kòkì bọ́ọ̀mù fanta èmi ọ̀bẹ̀ mu wọ́ ìbílẹ̀ lọ́wọ́n ilé ìdìbò bílẹ̀ ìbílẹ̀ lọ́wọ́n ilé ìdìbò bílẹ̀ lọ́wọ́n ilé ìdìbò bílẹ̀ ìbílẹ̀ lọ́wọ́n ilé ìdìbò bílẹ̀ lọ́wọ́n ilé ìdìbò bílẹ̀. ọjà tí nígbà tá a tún máa pàdé lórí ètò Sówónyá lọ́la gbogbo dr joel ọláyínká ayéfẹ́lẹ́ kọ́ máa wọlé ẹni ọlá akílayọ̀ ọkọ̀ bíi pé baba gbọ́lá bó ni ẹ mọ̀ kú àbọ̀ yẹn bó ni lẹ́sọ̀. valentine gbẹ̀ngà ọlásẹ̀yìndé mo rẹ́yìn náà o ẹni bóre ọ̀fẹ́ bá dùà ẹ bomi ìsanwó bóúnjẹ ìyẹn báyìí náà ara ẹ̀ náà ni ẹ kú àbọ̀ ẹ lọ wo láti bẹ̀rẹ̀ ẹ bá wa share rẹ̀ ẹ bá wa start watch party kó máa lọ bẹ́ẹ̀ kó máa ró yẹ́sìkẹ́. ó máa rọ àkókò ayọ̀ mi ó máa rọ òró kango òró kọ̀ǹgẹ̀kọ̀ǹgẹ̀. àkókò ayọ̀ mi ó máa rọ òró kango òró kọ̀ǹgẹ̀kọ̀ǹgẹ̀. àkókò ayọ̀ mi. ra victor martin fọlẹ́yìn náà o wọ́n ní yẹ́sọ ìbílẹ̀ ẹ ṣe rainbow slime yọ bàbá tí ayé ti nàìjáde ni wọ́n ní lọ́wọ́ ń yá bàbá ló ń yá ó tó jẹ́ mẹ́ta borí ṣé ti wà lára ń dì ẹ̀yìn dà. títí dé gbogbo yúròpù pátá kó máa ró. àkókò ayọ̀ mi kó máa ró. àti káàkiri àgbáyé kó máa ró. àkókò ayọ̀ mi kó máa ró. oró kọ̀ǹgọ̀ oró kọ̀ǹgẹ̀kọ̀ǹgẹ̀ oró kọ̀ǹgọ̀ oró kọ̀ǹgẹ̀kọ̀ǹgẹ̀ oró kọ̀ǹgọ̀ oró kọ̀ǹgẹ̀kọ̀ǹgẹ̀ àní oró kọ̀ǹgọ̀ oró kọ̀ǹgẹ̀kọ̀ǹgẹ̀. àkókò ayọ̀ mi kó máa ró. ilé òní tó mọ́ mo máa ró ìfẹ́lẹ́. àkókò ayọ̀ mi kó máa ró. love you see you tomorrow ó dábọ̀.